ètò tá a wà yìí ló ń pè ní ṣóláyà. Mo dẹ̀ mọ̀ pé bí mo ṣe ń wò yín yẹn kí mi má tètè sọ pé mo láyà, ẹ̀yin gan láyà, ìráyà tí ilé mi fẹ́ fi ṣàyà lẹ́nu. Ẹ̀wọ̀n ni ẹ̀wọ̀n kọ́tọ́kọ̀ ṣẹ́rí kí lè fẹ́ pè aládé wúrà aládé ògo mo gbà yẹn náà àbí mi tún gbà ni ẹ wo ibi yìí yẹn wọ́n á fi dùn fún. Fẹ́rẹ́ ni mo gbà oṣù kejì ọdún mo tún fi swag sí which is February ẹ jọ kí lédè Yorùbá. Bàbá Tẹ́jú Adé ni Tẹ́jú Adé ni bàbá Tẹ́jú Adé mo gbà yẹn. Bí ká bẹ̀bẹ̀ bí kéèyàn bẹ̀yàn fún nǹkan pé ìyá ọkọ mi ẹ jìbù rẹ̀ bàbá ọkọ mi ẹ jìbù rẹ̀ nítorí ọ̀rẹ́ mi fẹ́ra mi gan kí ni kẹ́sí kí ni ẹ wo ẹ dákun ọwọ́ mi rè mo kí yín mo tún ṣe kí mo gbà yẹn ẹni mo fi swag sí. Àwọn ìbéèrè ìṣìpé ní ìbéèrè ọmọdé ẹjọ kí ló dúró sódò tó yà abẹ́rẹ́ mo máa fi swag sọ tí bá mọ̀ nǹkan èmi má jẹ́ káwọn aráalé mọ̀ pé mo mọ̀ nǹkan ni ó yẹ kó yé yín mo mọ̀ ni mo ti kọjá gbogbo àwọn ó ti yẹ kó àwọn nǹkan tó ń béèrè náà gan agbárí náà la fi ń dá mo mọ̀ yẹn ẹ̀yin aráalé ẹ chop kiss kiss. Ẹ dákun ẹ jọ mo fẹ́ béèrè ẹ jẹ́ àsòtọ́ níbi tàbọ̀rọ̀ di báwo ni yẹn máa béèrè French lọ́wọ́ mi láì ṣe pé mo ka French kọ́ àwọn French kan wà Yorùbá lọ́ọ́ fi kọ́ ẹ̀kan wọ́n ti sáàdì bí ilé ìyá rẹ̀ àwọn wo ló ń kí bẹ̀. ok nǹkan tẹ́nu bá jẹ kí ló máa ṣẹlẹ̀ ẹ sọ̀rọ̀. Tóyìn bá parapọ̀ yín mo yín ni èyí bá ń lọ ẹ ní problem. ẹjọ́ kí ni wọ́n ń ta àti ló ń ka Yorùbá ẹ mọ̀ ẹ̀yin gan ẹ̀ mọ̀ àṣírí tí ń tú àwọn tó kọ́ gan ò mọ̀ àwọn tó kọ́ sí wọn bọ̀ bẹ́ẹ̀ ni sọ ìyára lè kí n má sọ ẹjọ́ àjọ máa wúra wà èmi tí mo wà ń lé fún ẹ mo di tán ni. ìbéèrè kínkínní ìbéèrè yẹpẹrẹ àwọn ọmọ èkó káyé máa jì ẹjọ́ báwo lọ ṣe máa ń kí onídìrí ẹni tó ń dirun wọn á ní ẹkú ẹwà ó ṣe ìrora lé.